Ẹ káàárọ̀, ẹ káàsán. Mo kí wa pé a kú ìyálẹ̀ta. Òní ọ̀sán wa o. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Jíjáde wa láàárọ̀ yìí, àìní jáde lékú lọ́wọ́. Gbogbo oníṣẹ́ ọwọ́, àrìtàjẹ̀ ṣe. Àgbẹ̀, aboko tẹ́tẹ́rẹ́rẹ́. Àròjìrè láàrò, àníràrò dànù. Àmín. Ọyẹ wá nǹkan kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo fẹ́ kọ́ wa ní sáyẹ́ǹsì bíi mẹ́ta lónìí. Á wù mí ká mú gègé wa ká kọ ọ́ sílẹ̀. Bí ó wúlò fún wa, yóò wúlò fún àwọn ọmọ rẹ̀. Sáyẹ́ǹsì tí mo fẹ́ kọ́ wa dá lé lórí wípé tí a bá lùgbàdì àmódi, ìgbàdì àmódi, bóyá nǹkan tí ń ṣe èèyàn, ọfà lè ti pẹ́ lára, àbí kéèyàn fara kó tàbí àárẹ̀ ara. Tó wá jẹ́ pé kódà bẹ́nu ẹlòmíì tó jẹ́ pé kò ní hypertension ṣùgbọ́n ó ti róhun ṣùgbọ́n ìníṣẹ́ ọjọ́ pẹ́. Kéèyàn lùgbàdì àmódi kó máa ṣe gánragànran, wọ́nranwọ̀nran. Àwọn oníṣẹ́ yìí wà fún. Àbí tí wọ́n bá dáwọ́ jọ léèyàn lórí, bóńtọ̀hún ti ń sáré síbí, ń sáré, wọn ò jẹ́ kára rẹ̀ ó balẹ̀ débi yóò gẹ̀ẹ́tì ara ẹ̀. Òun ni àájò yìí wà fún. Ẹ bá mi tọ́jú èso wèrèpè kó pọ̀ dáadáa. Odidi atare kan, ẹ̀rùn ẹ̀là lọ́pọ̀lọpọ̀, odidi pẹ́pẹ́yẹ ńlá kan, ìbáà jákọ, ìbáà jábo, pẹ́pẹ́yẹ ńlá kan. Á dù pẹ́pẹ́yẹ yìí, á dù sínú kòkò tá a fẹ́ fi jó. A bá ti wá dù sí tán, àtọwọ́n àtorí ẹ̀ á gbé sínú ẹ̀. Wèrèpè yìí là á kọ́kọ́ lé, wọn là á kó lé orí pẹ́pẹ́yẹ yóò pọ̀ gan. Ẹ ti kó sí. Á wá da ẹ̀rùn ẹ̀là, á dà sí, á dà lé lórí. Ẹ ti dẹ̀rùn ẹ̀là lé lórí. A bá wá ṣe bẹ́ẹ̀ tán, ewé gégémù, ẹ gbọ́, ewé gégémù, á jà yọ́ pọ̀ mìrìmìrì, á kó lé lórí. Ewé aṣọ fẹ́yẹjẹ, á jà wọn náà yọ́ pọ̀, á kó lé lórí. Pẹ̀lú odidi atare, á wá jọ. Ó tó di pa jọ, á kọ́ wá adìẹ yẹn. Á tú adìẹ yẹn sí lórí, á tú sí lórí nínú ìkòkò yìí. Á wá kó náà mọ́ndì, á jò. Tó bá jó tán, ẹ̀dà méjì, ẹ wá oyin original,
díẹ̀ mọ́nú yín ẹ bẹbu díẹ̀ fún un. Ṣé rí ìtọ́ wà nù yín láàárọ̀ wàyí yóò máa mu síbí mẹ́ta. Èyí tó jẹ́ bu lásán tó bá di ìyálẹ̀ta yóò máa fi lo kókó gbóná. Mọ̀ ìyálẹ̀ta bẹ̀rẹ̀ láti aago 9 àbọ̀ ṣaago 10. Òun ni Yorùbá pè ní ìyálẹ̀ta. Ẹni kan máa lo kókó gbóná. Ọlọ́run yóò tó lára. Ara rẹ̀ ó padà. Iṣẹ́ yìí dáa gan ni. Ẹ jẹ́ ká máa lò ó. Pàápàá ẹni tó bá jẹ́ ẹni tó wà nílànà pé dókítà, ẹni tí ń gbẹ̀bí tàbí àwọn àgbàlagbà jọ̀hún wọn a máa ṣe é kalẹ̀. Bẹ́ẹ̀ ni wọn a máa ṣe é kalẹ̀. Àbí ẹ bá rọ́mọ ń ṣe wọ́nranwọ̀nran, ẹ lè pè é nígbóná, ẹ sì lè pè é ní àgànná, ẹni kó lò àrẹ ó wálé. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kí n fún nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +2348032983298 +2348032983298 gbà kan sí +2348133155111 +2348133155111. Tó bá pe nọ́mbà méjèèjì tí ọlọ́mi ò sí Nàìjíríà ni, àmọ́ orí WhatsApp ẹ̀ ni ó ti bá ń sọ̀rọ̀. Mo fún ní nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928. Nọ́mbà orílẹ̀-èdè Benin ọ̀ka tí ń fi ilẹ̀ fún ọ nìyẹn. Èèyàn 4 ni nọ́mbà mi yìí wúlò fún. Ìwọ tó fẹ́ béèrè nípa àkọsẹ̀jayé rẹ̀, ẹ sọ kó dé ní. Bóyá o fẹ́ wọnú private group, owó ni wọ́n fi ń wọbẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5,000 CFA ni tí ṣe sẹ́ẹ̀mì, ṣùgbọ́n nísìnyí ó ti di díìmì tí ṣe 10,000 naira Nàìjíríà. Ṣé ń gbọ́? Ẹlẹ́lẹ̀kẹta ń bẹ̀, òun ni wọ́n tó jẹ́ pé bóyá o fẹ́ ra ọṣẹ Atúdè ni, o fẹ́ ra ọṣẹ àpòrò ọ̀fà ni, ìyọ́nú ni. Ọṣẹ yìí wà ní orílẹ̀-èdè Benin 20,000 CFA ni tí ṣe fẹ́ẹ̀mì. Price rẹ̀ papọ̀ mọ́ ti Nàìjíríà o. Price rẹ̀ kò papọ̀ mọ́ ti Nàìjíríà, ó sì jẹ́ nù. Torí tá a bá ṣe gbéra wọn, ti Nàìjíríà ó pọ̀ díẹ̀ ju ti Benin lọ, ṣùgbọ́n iye kan náà ló jẹ́. Àmọ́ price rẹ̀ papọ̀. Orí ẹlẹ́ẹ̀kẹrin òun lẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ta ti ń filẹ̀ láti bí ọdún 4 sẹ́yìn kò yé, ó sì ó fẹ́ ṣe. Bẹ́ẹ̀ kọ̀ rẹ́ ni bá ṣe, a lè bá yín ṣe. Èèyàn 4 tí nọ́mbà mi wà fún nù. Ẹ dákun, mo lé ọ̀dọ̀ yín, mo fẹ́ wá. Ṣé kó délé ọ̀dọ̀ mi, ọmọ àròjọ ọ̀sán consultation. Kọ́kọ́ pè mí kó tó wá ná. Tí mo bá wà ní Nàìjíríà, màá sọ fún ọ pé mo wà ní Nàìjíríà o. Tí n bá ti sí Nàìjíríà, ń jẹ́ ọmọ ìpè sí Nàìjíríà. Láti Ìkòròdú garage wọ mọ́tò tí ń lọ Báyìkù. Oníwọ̀ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street, number 50, lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà ọ̀tán.
lọ́dọ̀ mi ní orílẹ̀-èdè Benin kò tí ì dé Gàkàn níbi Túndé Motors ibi títí ń ta mọ́tò bí èèyàn ọjà dé Gàkàn bí ẹni kẹ́ẹ̀tì jẹ́ ká pàdé ara wa. Agbára Ọlọ́run kọ́sẹ̀ yìí ó tó kolẹ̀ yẹ kí n ti wà lórílẹ̀-èdè Benin. Gbogbo ẹ̀yin tẹ níṣẹ́ kan méjì rẹ̀ lọ́dọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ tí ń gba tiwọn yìí tẹ tí ìgbà tí yín ẹ pè wá o. Gbogbo ẹ̀yin yẹn wá lórílẹ̀-èdè Benin Togo Júgù bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi ẹ fọkàn yín balẹ̀ kó ojú lọ́nà à ń kó iṣẹ́ yín bọ̀ yẹ wá o kò ní yẹ ẹ lẹ bẹ́tò yìí bá dọ́dọ̀ ẹ̀yin náà ẹ má fi ṣàhùn sẹ́nìkan ẹnìkan kì í túbọ̀ àfògùn sínú kú. Ètò ìtọ́jú ara leléyìí ẹ gbìyànjú ẹ ha fúnra yín kọjá àǹfààní kódà bá jẹ́ pásítọ̀ yọ wà nínú ilé kó tọ́jú ẹ̀ sẹ́gbẹ́ kan nítorí Ọlọ́run má jẹ́ ará ìdá làá fi tọ́jú nǹkan àìrá ìdá sọ́dọ̀. Àwọn àgbàlagbà àtijọ́ wọn kì í dààmú kékeré kódà kí nǹkan ṣẹlẹ̀ láàrin ọ̀gànjọ́ òru wọ́n lọ nú yàrá ni wọ́n gbé nǹkan jáde ọ̀yá gba sára torí ẹ̀ ni wọ́n máa sọ pé lọ́pẹ́lọpẹ́ bàbá ní ká bàbá ikú tọ́pa bàbá yìí ọ̀dá bàbá àwọn ọṣẹ tí wọ́n máa ń ṣe fún gbogbo èèyàn ní láì fi mọ̀ ròyìn wọn sí dáadáa. Kódà ní kékeré nǹkan náà máa wú mi lórí tí bàbá tiwa bá ń jáde tí ń wọlé fáwọn èèyàn bọ́lọ́mọ wẹ́wẹ́ tí ń gbé wá aláboyún ó máa wá nǹkan kan oríṣiríṣi ó máa wá ẹ̀rí nǹkan kálukú bẹ́ẹ̀ ni wọ́n sì máa dá lọ́hùn tiẹ̀ a máa wú mi lórí púpọ̀ Ọlọ́run ó gbàdúrà wa o ara ànúgbà tí wà ò ní sọ̀rọ̀ sí o agbára Ọlọ́run tó mo sọ yìí mo dúró ná àmọ́ èyí tí ì lọ ẹ jókòó mo sì ń bọ̀.